Buragada. Boyan. Kí lẹ fẹ́ sà? Bàbá ìsọ̀ nǹkan tẹ́ fẹ́ gangan tó bá wà máa fún yín. Wẹ́nẹ́. Wẹ́nẹ́. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Oko. Babi. Bàbá kí lẹ fẹ́ sẹ́? Kí lẹ fẹ́ sà? Wẹ́nẹ́. Kí lẹ nẹ́? Wọ́n lè nẹ́. Kí lẹ nẹ́? Nǹkan tẹ́ bá fẹ́ gangan ni kẹ́ sọ fún mi tó bá wà máa mú jáde fún yín. Ajagbajagba. A ní kẹ́ sọ nǹkan tẹ́ fẹ́ ná. Wẹ́nẹ́ tibe. Èmi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o bàbá. Wẹ́nẹ́ kíni ìdérí kòkòrò. Ìdérí kòkòrò. Ṣé mosquito coil àbí títa aáyán? Ta ló ń bẹ sọ̀rọ̀ kíni? Kí ló ń ṣẹlẹ̀? Ta ló sọ fún ẹ pé òun fẹ́ jẹ aáyán? Ìwọ ògbófe ni. Wọn ò ní ìdérí jọmbúlù. Jọmbúlù. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ bàbá? Ọmọwé kò gbúfe. Ó mọ nǹkan tó ń jẹ́ jọmbúlù. Jumbo, my son, I sent you to school. That's me. You don't know how to spell your name. Wẹ́nẹ́. Kí lẹ nẹ́? Ó mọ kíní. Ṣaṣagúraṣa. Ògbúrò ìbọn. Ògbúrò gàdà. Wóyàn. Kí ló ń bẹ sí? Ó rí rẹ̀ rí. Ó máa jẹ́ kí òtútù pa àgbàlagbà. Wọ́n lè nẹ́. Wọ́n ò nẹ́ jàre. Mi ìmọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ bàbá. Wọ́n ò nẹ́ nǹkan tí mò ń wá. Ó dáa tẹ́ ẹ bá nẹ́. Wọ́n nẹ́. Báwo ni mo ṣe máa sọ yìí? Ṣé wọ́n nẹ́ ìbọ̀sẹ̀? Ṣé stocking? Ta ló ń bá ilé ìsọ̀rọ̀ stocking ni? Ṣé mo sọ fún ẹ pé ẹsẹ̀ ń dùn mí ni? Kí ni o máa ń ṣe ẹ gan? Kí ló dé tó o máa ń ṣe bí ẹni o ń jàmbla o? Kí ló máa ń ṣe ẹ? Mo ní ṣé wọ́n nẹ́ ìdérí fìdímbọ́tù. Ṣé ìdérí fìdímbọ́tù ọmọdé? Kí n ta orí ẹ̀ fúlẹ̀ la máa ń tà. Fìdímbọ́tù kọ́ fìdímpọ́ọ̀tì ni. Ta ló ń bẹ́ẹ̀ sọ fìdímbọ́tù tọmọdé? Èyí fúlù tí wọ́n sọ yẹn ní ara mi níbí nìyẹn wá ìdérí rẹ̀ lè lásán lèmi kàn mí wá káàkiri. Ìfúlù rẹ̀ gangan kó o bá wò mí wàá mọ̀ pé mo sọ gugu. Ìwọ wá ní gbogbo rẹ̀ lẹ́ ń tà. Àní kí ni tó fi ń bọ̀ production manager? Pẹ̀lú bí mo tún ṣe iná kò tí yẹ. Èmi rè náà yé mi bọ̀ sún kárí náà. Ayé akodosiology. Oko orí mi. Ìwọ náà owó bẹ̀. Oko ayé mi o. Ká níyẹn ni ó máa wà kan. Wà kan ṣáá ni. Nǹkan tẹ́ bá fẹ́ gangan ni kẹ́ sọ fún mi tó bá wà máa mú jáde fún yín. Gymnastic without apparatus. Wọ́n ò nẹ́. Ó dùn mí. Ó dá mi nágara yéye jù. Ó dà. Ṣé o rí nǹkan tí kò ní jẹ́ kí àgbàlagbà fi dédé ẹrun pé jàgbàgùdà? Ó ní wípé ṣé o lọ sí ilé ìwé? Bàbá mo kàwé díẹ̀. Díẹ̀ kò tó nítọ́mọ obìnrin. Díẹ̀ kò tó. Sórí ní tí kò ní jẹ́ kéèyàn lè sọ ní ti àwọn. Àwọn wo ni ẹjọ́ ń gbé etílé ara yín? Bàbá ẹ sọ̀rọ̀ yín kò séèyàn kankan tó ń rí ti yín. Ṣé o ti gbọ́ nípa NTBB? Mo gbọ́ ń pa ẹ̀ bàbá. Ìyẹn kò ní jẹ́ kí n lè béèrè pé ṣé wọ́n nẹ́. O mọ kinní kan tí wọ́n máa ń pariwo tí wọ́n máa ń ní ọkùnrin lè lò nígbà tó bá fẹ́ bá irú rẹ̀ báyìí ní àjọṣepọ̀. Ṣé condom? Wọ́n nẹ́ yẹn. Bàbá mo ní ó pọ̀. Orúwo mi o. Ó dúró ṣàṣàgúraṣà ògbúrò ìbọn àwọn òkèrè gẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní volcano. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni mò ń bọ̀. Nẹ́yọ̀ọ́yọ̀ àbí ló di. Wọ́n nẹ́. Ìyẹn náà ni mo nídìí. Wẹ́nẹ́ mo rí wẹ́nẹ́ kí ni táwọn wí nìyẹn lógún jẹ́ kí n wò. Òun ni bàbá. Àpẹ̀kú olódò máa yùn dí o tèrè mi náà tèrè bá aṣọ ọmọ ṣódẹ́kẹ́ máa yùn dí máa ṣe gbẹ́dẹ́mù wẹ́nẹ́ yẹn èló ni. 20 naira lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. Mélòó ni ó wà nínú rẹ̀? 4 ló wà nínú ẹ̀ bàbá. Gbà mélòó ni máa lò? Gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ bá obìnrin lò pọ̀ ẹ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹyọ kọ̀ọ̀kan? Bẹ́ẹ̀ ni sà. Màá wá lò ní ìgbà 4. Bẹ́ẹ̀ ni. Màá lo ẹyọ kan ní ìgbà 4 kó bá mi kó 8.
bàbá ẹ rọra o. yé wo bó ṣe dà ilẹ̀ ṣába gan. ṣé ẹ wá ní ìṣera yín lè ṣe báyìí. ṣé ìrẹ ló fẹ́ sọ bí mo ṣe máa lo ìgbésí ayé mi kẹ́mi mi máa ṣọ́kú náà ni mo ṣe kó dédé ilé ìjọ. bàbá. torí kí n bá ra ẹ mú tí mo ju kọ́ńdọ̀mù sọ́hùn màá ṣàyẹ̀ ṣàbàtì tó bá mú mi dé adé orí báyìí mi náà já ayé ọlọ́ba kí ló ń wí yìí kẹ. bàbá òun. má kó fún mi ní wòrìwò ò wá kìnnì kan kó kó sínú rẹ kò máa jẹ́ kí wọ́n máa fi àgbàlagbà ṣe yẹ̀yẹ́ ó ti rọ́kùnrin ẹgbẹ̀ẹ́gbẹ̀ gymnastic without apparatus ìwọlé ṣe bá kì yé orúwo mi o wẹ́nẹ́ mo rí agbóòrí kìnnì rẹ̀ bó ṣe dúró. bàbá òun. ṣe ló dúró wárí ó dúró wárí ó yá ṣe yí àsìkàtà kó o ti bọ́ mi lọ́wọ́ kéré-mèsè gbúragàdà ẹlẹ́lẹ̀wé wa nẹ́nẹ́ o.